Ẹ káalẹ́ àsìkò àtòrọ̀ ìròyìn jákèjádò rèé láti ìkànnì KAFTAN TV Yorùbá Ògúnlékè Samuel ní oníròyìn lálẹ́ yìí. Buhari búra fún àwọn ọmọ ìgbìmọ̀ ICPC méje. Lẹ́ka ọrọ̀ ajé, àwọn ilé ìfowópamọ́ ń bẹ̀rẹ̀ fífún àwọn èèyàn ní owó àtijọ́. NLC takú lórí gbèdéke ọjọ́ méje. Ẹ̀wẹ̀ láti ilẹ̀ òkèèrè, Russia já àdó olóró ńlá mẹ́ta lẹ́kùn gúúsù Belgorod. Ìròyìn àwọn rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ Muhammadu Buhari búra fún àwọn ọmọ ìgbìmọ̀ ICPC méje. Kò dín ní àwọn ọmọ ìgbìmọ̀ ICPC méje ìyún àjọ tí ó ń gbógun ti ìwà ìbàjẹ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà àti àwọn ẹ̀ṣẹ̀ tí ó dìrọ̀ mọ́ the Independent Corrupt Practices and Other Related Offences Commission ICPC ní òní tí ṣe ọjọ́rú iná ni wọ́n ti búra wọlé fún látọwọ́ ẹni tí ó jẹ́ ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ajagunfẹ̀yìntì Muhammadu Buhari fún ọdún mẹ́rin míì. Àwọn ọmọ ìgbìmọ̀ ọ̀hún náà láti rí onídàájọ́ Adamu Bello lélẹ́yìí tí ó wá láti ìpínlẹ̀ Katsina, Anatu Muhammed ó wá láti ìpínlẹ̀ Jigawa, Olúbùkọ́lá Balógun ó wá láti ìpínlẹ̀ Èkó, Obiora Igwedibia lẹ́ni tí ó wá láti ìpínlẹ̀ Anambra, Dr. Abdullahi Sahidu ó wá láti ìpínlẹ̀ Niger, Yahaya Dauda wá láti ìpínlẹ̀ Nasarawa tí ó fi mọ́ Grace Chinda tí ó wá láti ìpínlẹ̀ Rivers. Lórí ọ̀rọ̀ owó náírà tuntun, Emefiele kò ní ọgbọ́n lórí láti ṣe gómìnà báǹkì àpapọ̀. Adébáyọ̀ ló sọ bẹ́ẹ̀. Adéwọlé Adébáyọ̀ tí ó jẹ́ olùdíje sí ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú Social Democratic Party SDP nínú ètò ìdìbò sí ipò ààrẹ àti ilé aṣòfin tí ó wáyé ní ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kejì ọdún 2023 náà ló ti bẹnu àtẹ́lu ẹni tí ó jẹ́ gómìnà báǹkì àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà Godwin Emefiele lẹ́ni tí ó ṣe àkàwé rẹ̀ bí ẹni tí kò ní òye tó pé nípa ọrọ̀ ajé láti darí ilé ìfowópamọ́ àgbà ọ̀hún. Adébáyọ̀ náà ló sọ̀rọ̀ yìí lásìkò tí ó ń tàkùrọ̀sọ pẹ̀lú akọ̀ròyìn iléeṣẹ́ KAFTAN TV Yorùbá lórí òfin owó náírà tuntun àti àṣẹ tí gómìnà báǹkì àgbà ilé wa Godwin Emefiele pa lórí ìdápadà àwọn owó àtijọ́ ìyún ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà 500 naira àti ẹgbẹ̀rún kan náírà 1000 naira. Ẹni tá a fi sí ilé ìfowópamọ́ àgbà kò yẹ kó wà bẹ́ẹ̀, kò mọṣẹ́ yẹn, kò mọ̀ dáadáa, kò dẹ̀ fẹ́ mọ̀, kò dẹ̀ níwà olóòótọ́ àtọmọlúwàbí, ó dẹ̀ lójú kòkòrò. Ẹni tó bá lójú kòkòrò nílẹ̀ àwọn bàbá wa kọ́ ló máa fi sídìí ẹran pé kó máa pín ẹran fọ́yàn. Ẹni tá máa fi sí ìdí ọ̀rọ̀ owó wa ajọ́ ọmọlúwàbí tó lẹ́kọ̀ọ́ láti ilé tó dẹ̀ níwà tó lóòótọ́ tí kan tí ò ṣe tiẹ̀ kì í wọ̀ lójú tó dẹ̀ ń dẹ́njẹ́ pé ó fọkàn balẹ̀ máa wo bí ọrọ̀ ajé ṣe ń lọ. Ẹni tá fi síbẹ̀ ó ń ṣiṣẹ́ nílé ìfowópamọ́ kàfowópamọ́ lẹ́nìí kàábà lọ́la tó mọ̀ nìyẹn, ṣùgbọ́n ilé ìfowópamọ́ àgbà ọrọ̀ ajé nìyẹn wà fún, so kò mọṣẹ́ yẹn dáadáa. Èkejì, ó jẹ́ ẹni tó ń tẹ̀lé àwọn olóṣèlú káàkiri, ó ti lẹ̀dí àpò pẹ̀lú àwọn olóṣèlú, ó ti darapọ̀ mọ́ àwọn
ẹ̀yà kan ó wá ń lo ipò tiẹ̀ láti fi máa fún wọn ní ọ̀nà tán á fi borí àwọn kejì. Kò ṣiṣẹ́ ìlú mọ́, iṣẹ́ agbèrò ló ń ṣe é sìn. Nígbàtí wọ́n mú ètò pálapàla ìwà, mo ti rí pé ẹ̀tẹ́ ló máa mú wá. Ọ̀nà mẹ́ta ni. Èkíní ni pé tá bá máa yí owó padà, gbogbo ìlú ló ń ṣe yẹn, ṣùgbọ́n owó tẹ́ bá máa yí padà ó gbọ́dọ̀ nípọn, ó gbọ́dọ̀ dára ju èyí tí ó wà mẹ́tẹ̀lẹ̀. Kì í ṣe kẹ́ lọ fi àwọ̀ bálabàla kan sí bí ẹ pé àwọn ọmọdé ń ṣe eré inú ilé. Èkejì, ní dààmú àwọn aráàlú torí ọrọ̀ ajé wọn ibẹ̀ ló wà, àti jẹ àti mọ àwọn aráàlú ibẹ̀ ló wà. Ẹ fún wọn láàyè láti mọ owó tuntun yẹn. Àwọn olórin á fi kọrin, àwọn ìyálọ́jà á ti mọ̀, àwọn àgbẹ̀ á mọ̀, ọmọdé á mọ̀, àgbà gbogbo èèyàn á mọ̀ pé owó tuntun ń bọ̀ o. And a máa ń fi sọ fáwọn èèyàn pé owó tuntun dé, ìdẹ̀ra dé, ìdùnnú dé, ayọ̀ dé. Ẹ bá gbọ́ orí Ògún dé pé owó tuntun dé, ìdẹ̀ra dé. Ó sọ fáwọn èèyàn pé owó tuntun dé, ìyà dé o, àfẹ́fẹ́ ibi payín ni o, àfẹ́kọ̀ wọn kan náwó ni o. Wọ́n á ń ṣe bẹ́ẹ̀. Ọ̀nà kẹta ni pé tí bá máa ṣe nǹkan ẹ gbọ́dọ̀ ṣe lábẹ́ òfin. Alábẹ́ òfin wọn á tẹ̀lé ètò tó yẹ kán ṣe. Àtíkù PDP jáwọ́ nínú ẹjọ́ tuntun eléyìí tí wọ́n pè tako INEC. Ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP àti olùdíje rẹ̀ Alhaji Atiku Abubakar lónìí tí ṣe ọjọ́rú náà ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ jáwọ́ nínú ẹ̀sùn tuntun eléyìí tí wọ́n pè tako àjọ elétò ìdìbò orílẹ̀-èdè wa Nàìjíríà INEC, eléyìí tí ó ń pè fún pé kí wọ́n gba àwọn èèyàn wọn yún àwọn aṣojú wọn láàyè láti wà níbi tí wọ́n ti máa ṣe ìyàsọ́tọ̀ àwọn ìwé ìdìbò àti àwọn ohun èlò míì tí wọ́n lò fún ètò ìdìbò ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà lélẹ́yìí tí ó wáyé ní ọjọ́ 25 nínú oṣù kejì ọdún tí a wà mẹ́ẹ̀ẹ́. Àtíkù àti PDP nínú ẹ̀sùn ọ̀tọ̀ọ̀tọ̀ iná ni wọ́n ń ṣe bẹ́ẹ̀ tako àbájáde èsì ìdìbò eléyìí tí ó kéde olùdíje lábẹ́ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu gẹ́gẹ́ bí ẹni tí ó jáwé olúborí nínú ètò ìdìbò sí ipò ààrẹ ní oṣù kejì eléyìí tí a ṣe yìí ní ilé ẹjọ́, gẹ́gẹ́ bí wọ́n ti gbé ẹjọ́ ọ̀hún lọ sí iwájú ìgbìmọ̀ tí ó ń gbọ́ ẹjọ́ eléyìí tí ó ṣúyọ lẹ́yìn ètò ìdìbò lélẹ́yìí tí ó fìdí kalẹ̀ sí ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn eléyìí tí ó ń bẹ ní Àbújá. Iná ni wọ́n ti sọ yìí pé àwọn kò tẹ̀síwájú nínú ẹjọ́ ọ̀hún mọ́. Lórí ọ̀rọ̀ ipò ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà, ààrẹ náà ló ní agbára láti ṣe àtúnṣe sí ọ̀rọ̀ Nàìjíríà. Adébáyọ̀ náà ló sọ bẹ́ẹ̀ nígbà tí ó ń bá àwọn akọ̀ròyìn iléeṣẹ́ KAFTAN TV Yorùbá sọ̀rọ̀ lórí àbájáde ètò èsì ìdìbò sí ipò ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà. Adéwọlé Adébáyọ̀ náà ló ṣàlàyé wípé èrèdí tí òun fi díje fún ipò ààrẹ náà ní láti wá ìyanjú sí ẹgbẹ̀lẹ́gbẹ̀ ìṣòro eléyìí tó ń kojú àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà. Nígbà tí ó ń dáhùn sí ìbéèrè akọ̀ròyìn iléeṣẹ́ KAFTAN TV Yorùbá lórí ìdí tí kò fi bẹ̀rẹ̀ ìdíje rẹ̀ láti ipò gómìnà, Adébáyọ̀ náà ló ṣàlàyé pé kò sí gómìnà tàbí àwọn alága ìbílẹ̀ eléyìí tí ó lè wá ìyanjú sí ìṣòro ìpínlẹ̀ mìíràn, ṣùgbọ́n ààrẹ náà ni ó ní ẹ̀tọ́ àti ojúṣe láti ṣe bẹ́ẹ̀. Ibi pẹlẹbẹ láti mọ ọ̀lẹ̀ jẹ, ṣùgbọ́n èmi ò wá jẹ ọ̀lẹ̀, ẹ̀yin mo wá fún lọ́ọ̀lẹ̀. Èmi ti jẹun kánú, ọ̀lẹ̀ yẹn ò wá kò èmi ò fẹ́ jẹ ọ̀lẹ̀ fúnra mi. Èmi ń ṣe ọ̀lẹ̀ fún yín ni kẹlẹ̀ rí nǹkan jẹ ni. So nígbà tó bá dọ́dọ̀ yín ẹ lè máa jẹ ní pẹlẹbẹ láti fi pẹlẹbẹ, ṣùgbọ́n tí wá ní pé a gbọ́dọ̀ tún ìlú yìí ṣe.
àwọn ètò tá a fẹ́ ṣe kì í ṣe ètò ìlú kan. Irú àwọn ìbéèrè tẹ́ ń bi mí sìn, irú arákùnrin tí ò mọṣẹ́ ṣe tá fi sí ètò ọrọ̀ ajé wa, ṣé tẹ́nìkan wá ṣe gómìnà síbì kan ṣé a lè wá tún yẹn ṣe? Irú ọ̀rọ̀ pé àwọn sùmọ̀mí gbéyàn lọ́mọ, tí bá di gómìnà ìlú Ọ̀yọ́ ṣé màá láyè láti wá yanjú ti àwọn tí sùmọ̀mí gbé Sókótó? Ibi ìjọba àpapọ̀ ni ètò yẹn wà. Ibi tí igi wọ́rọ́kọ́ tó ń dáná rú nílẹ̀ Nàìjíríà, asòfilà ló wà. Ibẹ̀ láti lè yọ igi wọ́rọ́kọ́ yẹn kúrò ńbẹ̀. Kò sí ní ta lè ṣe káàkiri gbogbo, mi ò ní kọ́ máa ṣe nǹkan o, ṣùgbọ́n kò sí ní ta lè ṣe lábẹ́lé tí tàmẹ̀dò bá ṣì wà ní inú ìjọba àpapọ̀, kò sí tí lágbájá yín lè ṣe. So a gbọ́dọ̀ lọ fi èèyàn pàtàkì kò dípò làmẹ̀dò yẹn náà, kí lágbájá yín lè ṣe tó fẹ́ ṣe. Bó ṣe rí nìyẹn. Ibẹ̀ gangan kì í ṣe pé mò ń wá agbára ńlá, ṣùgbọ́n bí ẹni pé wọ́n sọ pé wọ́n ń wakọ̀ dànù ni, ojoojúmọ́ náà wakọ̀ dànù. Ẹni tó bá máa sọ pé ká má wakọ̀ dànù, ó gbọ́dọ̀ wá sídìí ọkọ̀ kó gbá ọkọ̀ mú. Ẹ lè sọ pé kó lọ jòkó sẹ́yìn ọkọ̀ kó mọ fàdúrà sí. Ìyẹn ò ní kọ́kọ́ mọ́ dànù, torí ẹnìkan ló máa ń wakọ̀. Awakọ̀ Nàìjíríà ní ààrẹ, ìdí tí mo fẹ́ fi ṣààrẹ nìyẹn. Ṣùgbọ́n tọ́nà bá ṣe tí ẹ tó wọlé ń sìn tó tún mọ ọkọ̀ wà ju ẹ tó wọ́n bẹ̀ tẹ́lẹ̀, a lè máa fọwọ́ júwe fún pé a ṣe báyìí ṣe báyìí ṣe báyìí. Ìyẹn ò dídọ́ra pé àwọn aláwọ̀ lọ ọkọ̀ náà. Ṣùgbọ́n nígbà tá àti rí awakọ̀ yẹn, tá àti rí awakọ̀ tó pọ́nbélé, a gbọ́dọ̀ lọ sọ pé àádì awakọ̀ náà. Bákan náà lórí ọ̀rọ̀ òṣèlú ẹlẹ́yàmẹ̀yà eléyìí tó wà nídìí àtìmọ́lé Kánù yóò mú ìpínyà débá Nàìjíríà. Ejimakor náà ló sọ bẹ́ẹ̀. Aloy Ejimakor lẹ́ni tí ó jẹ́ agbẹjọ́rò fún Nnamdi Kanu tí ó jẹ́ adarí the Indigenous People of Biafra IPOB náà ló ti ṣe kìlọ̀kìlọ̀ wípé òṣèlú ẹlẹ́yàmẹ̀yà eléyìí tí ó wà nídìí bí wọ́n ṣe ń ti adarí wọn ọ̀hún Nnamdi Kanu mọ́lé síwájú sí i náà ni ó burú jáì. Ejimakor náà ló fi ọ̀rọ̀ ọ̀hún léde gẹ́gẹ́ bí ó ti fi léde. Ó ní òṣèlú ẹlẹ́yàmẹ̀yà ọ̀hún náà ni ó ṣeé ṣe kí ó mú kí ìpínyà dé bá Nàìjíríà ní kíákíá. Gẹ́gẹ́ bí ó ti sọ, ó ní bí wọ́n bá ń tẹ̀síwájú láti máa fi Nnamdi Kanu sí ọgbà ẹ̀wọ̀n eléyìí tí kò sì bá òfin mu, ó ṣeé ṣe kí ó jẹ́ pé láì tí ò tẹ́lẹ̀ iná ni yóò mú kí ìpínyà kí ó dé bá orílẹ̀-èdè Nàìjíríà. Bí ẹ kò bá gbàgbé, Kanu náà ló ti wà ní ọgbà ẹ̀wọ̀n lẹ́yìn ìgbà tí wọ́n ti gbé wá láti ilẹ̀ Kenya eléyìí tí wọ́n gbé wá sí orílẹ̀-èdè wa Nàìjíríà. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ, wọ́n ní wọ́n gbé ní orílẹ̀-èdè ọ̀hún látàrí wípé wọ́n ní ó ń ṣiṣẹ́ láti pín orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ láti gba orílẹ̀-èdè Biafra. Tí a bá padà dé, àwọn ilé ìfowópamọ́ bẹ̀rẹ̀ fífún àwọn èèyàn ní owó àtijọ́. NLC takú lórí gbèdéke ọjọ́ 7. Ẹ jẹ́ kí a darapọ̀ mọ́ Àánú Olúwapọ̀ Ògúnníyì fún abala òní nínú ìtàn. Ẹ má yí kúrò ńbẹ̀, à ń padà bọ̀. Ẹ káàbọ̀ padà. Ìròyìn jákèjádò ń tẹ̀síwájú. Ìròyìn láti ẹ̀ka ọrọ̀ ajé. Àwọn ilé ìfowópamọ́ bẹ̀rẹ̀ fífún àwọn èèyàn ní owó àtijọ́. Àjọ NLC takú lórí gbèdéke ọjọ́ 7. Àwọn ilé ìfowópamọ́ eléyìí tí àwọn èèyàn ti máa ń gbowó káàkiri náà ni wọ́n ti ṣe bẹ̀rẹ̀ sí ní fún àwọn èèyàn ní 1,000 àti 500 náírà owó àtijọ́. Gẹ́gẹ́ bí àwọn tí wọ́n jẹ́ oníbàárà wọn bí wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ bí wọ́n ti ń gba owó ọ̀hún lélẹ́yìí tí wọ́n sì sọ pé wọn kò tí mọ̀ bóyá báńkì àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà yóò ṣe bẹ́ẹ̀ tún kó àwọn owó àtijọ́ ọ̀hún jáde. Eléyìí náà ló wáyé lẹ́yìn wákàtí 24
eléyìí tí ẹni tí ó jẹ́ gómìnà báǹkì àpapọ̀ ilẹ̀ wa Godwin Emefiele tí ó kéde wípé àwọn owó àtijọ́ wọ̀nyún ẹgbẹ̀rún kan àti ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà tí ó fi mọ́ igba náírà 1,500 àti 200 naira wípé ó ti tún di níná padà ṣùgbọ́n bí ó tilẹ̀ jẹ́ pé báǹkì àpapọ̀ náà ni ó ṣe bẹ́ẹ̀ ṣe ìfiléde ọ̀hún ní ọjọ́ ajé ní ọwọ́ alẹ́ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà yóò di Nigeria Labour Congress ní àná tí ṣe ọjọ́ ìṣẹ́gun náà ni wọ́n ti tako wípé gbèdéke ọjọ́ méje eléyìí tí wọ́n fún ìjọba àpapọ̀ láti fi wá ìyanjú sí ọ̀rọ̀ àìrí owó ọ̀hún náà ni ó sì dúró gẹ́gẹ́ bí wọ́n ti ṣe bẹ́ẹ̀ bí wọ́n ti fi ìfiléde léde láti ọ̀dọ̀ ẹni tí ó jẹ́ báǹkì àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà náà ni wọ́n sọ yìí pé èrèdí tí wọ́n fi gbé òfin ọ̀hún kalẹ̀ pàápàá jùlọ láti mú kí ìrọ̀rùn lè dé bá àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà lórí ọ̀rọ̀ owó náírà tuntun àti owó náírà àtijọ́ ọ̀hún ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ti sọ yìí pé ó jẹ́ ohun tí ó bani nínú jẹ́ pé ọ̀nà àìtọ́ náà ni wọ́n kàn ti fìyà jẹ àwọn ọmọ orílẹ̀-èdè wa ní Nàìjíríà lélẹ́yìí tí ó sì jẹ́ pé kò yẹ rárá láti jẹ irú ìyà bẹ́ẹ̀ wọ́n ní ìwádìí láti ọ̀dọ̀ àwọn oníròyìn náà ni ó ti fi hàn pé àwọn ilé ìfowópamọ́ gbogbo náà ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ kó àwọn owó àtijọ́ eléyìí tí ó ń ṣe bẹ́ẹ̀ wà ní àpò wọn jáde ní orí gántà lélẹ́yìí tí ó sì jẹ́ pé ọ̀pọ̀ náà ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ kó owó ọ̀hún sórí ẹ̀rọ eléyìí tí máa pọ̀wó yún ATM bí ìwé ìròyìn bí wọ́n ti ṣe ìwádìí wọ́n ní ó fi hàn yìí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn báǹkì ní ìpínlẹ̀ Èkó Àbújá Ògùn Kwara àti àwọn ìpínlẹ̀ míì náà ni wọ́n ń san ẹgbẹ̀rún márùn-ún péré fún àwọn oníbàárà wọn ní orí gántà nígbà tí ó jẹ́ pé ìwọ̀nba àwọn báǹkì péréte náà ni wọ́n ń san ẹgbẹ̀rún mẹ́wàá. ìròyìn láti ilẹ̀ òkèèrè Russia já àdó olóró ńlá mẹ́ta lẹ́kùn gúúsù Belgorod. ọmọ ogun ilẹ̀ Russia náà ni wọ́n sọ pé àdó olóró ńlá mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ eléyìí tí wọ́n yìn sí ẹkùn ẹnubodè gúúsù Belgorod náà ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti já lélẹ́yìí tí ó sì jẹ́ pé bàràbàrà ogun eléyìí tí ó ń wáyé ní ilẹ̀ Ukraine náà ni ó ṣe bẹ́ẹ̀ tí ó ń débẹ̀. àwọn àdó olóró ńlá mẹ́ta ọ̀hún náà ni ó jẹ́ pé àwọn ọmọ ogun ojú ọ̀run náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ já àdó olóró ọ̀hún lélẹ́yìí tí ó fẹ́ bọ́ sí Belgorod àti ẹkùn Belgorodske lélẹ́yìí tí ó sì jẹ́ pé àwọn ràbàràbà ogun ọ̀hún náà ni ó ṣe bẹ́ẹ̀ tí ó ṣe àkóbá fún àwọn ilé gẹ́gẹ́ bí wọ́n ti sọ wọ́n ní ìpàdánù náà ni ó wà ní Belgorod gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ gómìnà ìpínlẹ̀ Belgorod ìyún Yaroslav Gladkov bí ó ti fi léde ní àná. kí a tó ní ìròyìn jákèjádò fún ti alẹ́ òní wá sí apá kan wọ̀nyí iná ni àwọn kókó eléyìí tí ó jẹyọ nínú ìròyìn ọ̀hún. ààrẹ Muhammadu Buhari ti búra fún àwọn ọmọ ìgbìmọ̀ ICPC méje. àwọn ilé ìfowópamọ́ bẹ̀rẹ̀ fífún àwọn èèyàn ní owó àtijọ́ NSC takú lórí gbèdéke ọjọ́ méje. ẹ̀wẹ̀ Russia já àdó olóró ńlá mẹ́ta lẹ́kùn gúúsù Belgorod. ìròyìn jákèjádò fún ti alẹ́ òní kò ní jù báyìí lọ ìjẹ́ lórúkọ gbogbo àwọn akẹgbẹ́ mi ilé ìta àtijọ́ mú ìròyìn ọ̀hún wá sí ojú wòran yìí náà ni èmi Ògúnlékè Samuel dágbére fún ibẹ̀ kí a tún fi ire àti ayọ̀ pàdé ó dàárọ̀ o.